bọ́ sójú ẹ̀. Omoboriowo Media, ìkànnì tó kún fọ́pọ́ pẹ̀lú òye. Omoboriowo Media, àròjinlẹ̀ ìkànnì. Omoboriowo Media, tó ń ti gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó ń ta ní jí. Omoboriowo Media, fáwọn ètò àgbọ́fikọ́gbọ́n. Omoboriowo Media, ètò ọrọ̀ ajé. Omoboriowo Media, àṣà àti ìṣe Yorùbá pọ́nbélé. Omoboriowo Media, orin ilẹ̀ wa. Omoboriowo Media, eré ìgbàlódé. Omoboriowo Media, iṣẹ́ àgbẹ̀. Omoboriowo Media, ètò ọ̀gbìn. Omoboriowo Media, àti eré ayò. Omoboriowo Media, bó ṣe lálẹ́. Omoboriowo Media, bó jẹ́ lọ́sàn-án. Omoboriowo Media, ìyálẹ̀ta tàbí nídàjí. Omoboriowo Media, àti ọmọdé àti àgbà tó bá ti jòyè. Gbogbo oníṣẹ́ ọwọ́ àti akọ̀wé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ àti ọmọ ilé-ìwé tó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ máa wo Omoboriowo Media. Omoboriowo Media, Omoboriowo Media. Ẹ máa wò ó, 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 ẹ máa wò Omoboriowo Media. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yín polówó, ẹ lè kàn sí wa látòrí +971 503 430 843 tàbí +234 803 438 5089. Omoboriowo Media, ìkànnì tó dúró tán fáṣeyọrí ọmọ Yorùbá pátápátá. lọ́wọ́ yín pé tún darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní. Torí pé èyí wa lẹ́ ń bèrè wípé àwọn àlejò wa tí ó yẹ kí wọ́n wá dúpẹ́ tí a ṣoore fún, torí pé oore yìí àjọṣe fún ara wa ni, torí pé tá a bá ṣe ní lóore Yorùbá wọn ní ọpẹ́ báyìí òun náà ní àádú. Wọ́n ní ẹni tí a ṣe ní oore ẹgbẹ̀fà tí kò dúpẹ́, wọ́n ní olùtọ̀ ọ̀hún ó bẹ́gi dínà ègbèdè. Ìdí nìyí tí àwọn bàbá wa tí wọ́n ṣe ń bẹ pẹ̀lú wa lọ́jọ́ tòní, wọ́n ń bẹ pẹ̀lú wa ń bì í láti wá dúpẹ́, láti tún wá ṣàlàyé àwọn nǹkan mìíràn tó yẹ ká tún mọ̀ nípa ètò èyí tí àgbẹ̀rẹ̀. Tẹ́ bá wò ó, àkọlé ètò yìí ni pé kí ni pàtàkì YSDM fún ìjàngbara ti Yorùbá tí à ń jà fún yìí, kí sì tún ni pàtàkì ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn. Ẹ rí i pé nǹkan méjèèjì yìí òun ló ṣe kókó. Iṣẹ́ tí YSDM tí wọ́n fẹ́ ṣe, iṣẹ́ tí ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn tí wọ́n fẹ́ ṣe. Ẹ rí i pé tí méjèèjì ò bá ṣiṣẹ́ papọ̀ kò sí nǹkan tí a lè dá ṣe. Ìdí nìyí tí àwọn bàbá wa tí wọ́n ṣe ń bẹ pẹ̀lú wa ní ọjọ́ tòní. Ọ̀túnba tí wọ́n jẹ́ olùdarí fún YSDM, wọ́n ń bẹ níkàlẹ̀ pẹ̀lú wa ní ọjọ́ tòní tí a ó jọ máa jọ ṣètò tòní, tí mo gbà pé lágbára Ọlọ́run gbọ́ngbọ́n kan sí ata ọdún, bẹ́ẹ̀ sì ni iyọ̀ yóò ka ojú ẹ̀ ní ọjọ́ tòní, torí pé wọ́n bẹ ńlé láti kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà wípé ẹ ṣe wọn jọ́, torí pé Yorùbá wọ́n ní tí a bá ṣe ní lóore báyìí ọpẹ́, wọ́n ní òun náà ní àádú, torí ẹni tá a ṣe lóore tí ò bá mọ̀ òun náà ní ò kì í dúpẹ́ ní ọwọ́ ẹni. Bàbá wa Ọ̀túnba wọ́n bẹ ńlé pẹ̀lú wa, Ọ̀túnba Adémọ́lá wọ́n bẹ ńlé pẹ̀lú wa nígbà tí màmá gbé wọn sí ojúmọ́wòrán. Àmọ́ kí n tó gbé ojúmọ́wòrán Yorùbá, wọ́n ní ká kí gbogbo àwọn tí wọ́n bá wọn kọ́ wọ́n ní wá o láti ọ̀dọ̀ yorubaNationnow Media chairman ìyẹn Dr. President wa Dr. Sabi, wọ́n bá wọn kọ́ wọ́n lónìí. Wọ́n ò wá níwà YSDM, wọ́n níwà yorubaNationnow Media President, wọ́n wá níwà YSDM alábàárìn, alábàámúlẹ̀gbẹ̀ náà képe ní alábàárìn, nígbà tí ajakun ara tí àwọn náà wà pẹ̀lú wọn, pẹ̀lú àwọn tí wọ́n wá ń bẹ́lẹ̀ pẹ̀lú wa tí àjọ ìṣòro àwọn náà ni bàbá wa Wàkáì àti bàbá wa Tẹ́ntẹ́n, wọ́n ń bẹ́lẹ̀ pẹ̀lú wa. Bẹ́ẹ̀ sì ni Masbi wọ́n ń bẹ́nulé pẹ̀lú wa, Comrade Oníyọ̀ náà ń bẹ́lẹ̀ pẹ̀lú wa, Prince Obert àjọwà lórí ètò náà ni bàbá wa Fatai Ògúnbídó, àwọn náà ẹ̀ máa gbóhùn wọn kètèkètè, wọ́n ń bẹ́lẹ̀ pẹ̀lú wa. Bẹ́ẹ̀ sì náà ni ẹni tó jẹ́ kẹ́ máa rí wa gbọ́ tẹ́ fún wa, òun náà ni Yàgbó Yájù, òun náà ni ó jẹ́ kí ẹ máa wò wá ní kètèkètè tí ẹ fún wa báyìí. Ní àwọn tí wọ́n bá alága tún kọ́ wọ́ọ́rìn wá, àwọn náà ni bàbá wa Asambayo tí wọ́n jẹ́ Director for Finance, àwọn náà wọ́n jọ kọ́ wọ́ọ́rìn wá náà ni. Ọlọ́run Lédùmarè yóò bá wa jẹ́ kí a rí wọn pẹ́, kó jẹ́ kí wọ́n yẹ kí wọ́n kó wa jẹ̀pẹ́. Ní àìní gbáì ní mú ọjọ́ solókùn, ẹ jẹ́ kí n gbé bàbá wa Ọ̀túnba, jẹ́ kí n gbé wọlé. Ọ̀túnba. Ẹ ṣe gan lóòtú bàbá wa Omoboriowo, ẹ ṣe mi dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti wá sí orí ètò náà, láti fi wá bá gbogbo àwọn ìyá wa, bàbá wa, àbúrò wa, ìdùnnú wa, lọ́kùnrin lóbìnrin, ní gbogbo àwọn tó jẹ́ gbogbo àgbààgbà ní lágbàáyé tó jẹ́ ọmọ tó ṣògiri
tó jẹ́ ọmọ Yorùbá a dúpẹ́ láti wá bá yín sọ̀rọ̀ láti wá ní àǹfààní láti wá meet everybody especially gan gbogbo àwọn àjọ wà nílé pàtàkì jùlọ fún àwọn tí yorubaNationnow media tí amúgbogbo ipa tẹ́ ń ṣe on behalf of bàbá wa the national leader wa bàbá wa Professor Banji Akíntóyè ní kí gbogbo yín ìka kí gbogbo ilé pé ẹ kú àdúrótì ẹ kú gbogbo àkọsí gbogbo ibi tí a ti ṣe àṣeyẹ tó dá ń ṣe fún ìfilọ́lẹ̀ ẹwà òkun ní ọ̀wà ní ọ̀sẹ̀ tó kọjá ní kọ́kọ́ mo wá ní àti bàbá Oyábáyọ̀ tó jẹ́ director finance director wa and also secretary wa náà máa pàdé wa náà bọ̀ náà láìpẹ́ tó àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́lọ́kan ìjọ̀kan Dr. Tabi akínyín bàbá wa Ògúnríbidó akínyín bàbá wa kíní akí gbogbo yín délẹ̀ comrade mayor akínyín we say thanks to everybody on behalf of YSDM fún gbogbo alápàtà ṣe tó àjọyọ̀ wa. tọ́ ẹ ṣeun gan ni adúpẹ́ ní ọwọ́ yín ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí ẹ jẹ́ kí Yorùbá ó ní adébíṣẹ́ mọ̀ ṣe wọ́n ní àgbà ọ̀lẹ ni àwọn kan ní ẹmu ni wọ́n fi ń mu ní alẹ́ ẹ̀fẹ̀ àmọ́ ní báyìí iṣẹ́ òun náà ni oníkálukú wa òun náà ni àjọ máa fi ń ṣe Ajá máa fẹ́ kí ẹ fún mi ní co-host ẹ dákun ẹ jọ̀ọ́ kí èmi àti wọn ká lè jọ wà ní ẹ̀gbẹ́ ara wa báyìí kí àwọn èèyàn wọn lè má rí èmi àti wọn gbọ́ kétékété ẹ jẹ́ kí n padà lọ báyìí pé kí ni pàtàkì sí YSDM gan torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni wọ́n máa ń gbọ́ YSDM àwọn ni kí ni mí ni ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ pàápàá jùlọ àwọn àmì nǹkan tá à ń ṣe ẹlòmíì ò mọ̀ túmọ̀ fún mi ní YSDM pé wọ́n kàn tiẹ̀ wà fún wọn ni àwọn ò mọ̀ kí ni pàtàkì YSDM gan kí sì ni ti YSDM kí sì ni tí wọ́n dúró fún ẹ ṣé púpọ̀. ẹ ṣé mo dúpẹ́ bá olóòtú lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bí ogun wa ṣe mọ̀ fún àǹfààní àwọn tí ò mọ̀ ni pé YSDM ó jẹ́ pé kò kí ń ṣe ẹgbẹ́ ìṣọ̀gan all recognized as irúgbọ́n tó jẹ́ pé orílẹ̀-èdè tá a wà tó jẹ́ pé Nàìjíríà gan they recognize their signatories to it àwọn gọ́ọ̀mọ̀ntì pé kìíní tó ní ọ̀nà tó tẹ́ lọ́nà tó tọ́ tó yẹ ní àwa Yorùbá tí Ọlọ́run dá wípé because ògo wa ò kí ń tàn ká ní gbogbo ibi tá a bá wà Ọlọ́run fún wa ní ẹ̀bùn yẹn yẹ pé gbogbo ibi tá a bá wà ọmọlúàbí wa so ọmọlúàbí yẹn gangan ní ìwà wa ní àṣà wa ní èdè wa ní ìṣe náà fi kọ́ wa náà fi tọ́ wa láfi mú so a lè kí ń ṣe ẹni tó jẹ́ pé bóyá pé kíní ìwà ọmọlúàbí wa yẹn náà ló wà pẹ̀lú wa ní gbogbo ibi tá a bá wà tí màá fi mọ̀ pé ìwà àwọn eléyìí yàtọ̀ ó ṣe pé kíní so self determination tá a wá ní yìí ni pé à ń dúró papọ̀ fún ìdádúró Yorùbá nítorí pé gbogbo àwọn nǹkan míì tó yẹ kí a máa ní àǹfààní kí a máa kó tó tọ́ tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó jẹ́ pé ìlọsíwájú máa fi wà nígbà bá fi wò ó sí bí 20 ọdún 30 ọdún sẹ́yìn nígbà tí gbogbo kinní yìí gbà tó ń ṣe bí a ṣe wà náà láwàá ń sìn tó gbogbo ìdí nìyẹn tí a fi wá rí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́lọ́kan ìjọ̀kan la fi wá sẹ́ pé òkè àsìkò ti tó àǹdàbà àdàdẹ̀ ti fẹ́ ṣe lábẹ́ olórí wa bàbá wa tó jẹ́ national leader wa ni a fi wá sẹ́ pé òkè àwọn ọ̀nà tá a fẹ́ gbà ní àwọn ọ̀nà tá a fẹ́ gbà tí ó jẹ́ pé ọ̀nà òfin tó jẹ́ pé ọ̀nà ẹ̀tọ́ tí ò ní jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó máa fi fa pé ká máa bá ìjọba tó wà nílé ní Nàìjíríà máa fi bá wọn tẹ́ pé agbógun abọ́tẹ̀ pé kìíní rárá peaceful rally peaceful democracy kì í ṣe kò ń ṣọdún kan kò ń ṣọdún méjì kò ń ṣọdún mẹ́ta lọ sẹ́yìn báyìí náà ní ìṣe tó dí nìyẹn tí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi lápapọ̀ tí gbogbo wa fi wá ní ìgbìmọ̀ papọ̀ tá a fi wá ní organisation yìí tí a jọ fi ń jẹ́ kí àwọn ọmọ ìdí tá a fi ń ṣe ẹ ṣe olóòtú. ẹ ṣeun gan ni mú mi rántí ọ̀rọ̀ tí ọmọ Yíbò kan sọ wípé Yorùbá pé wọ́n ti wà sí ṣaláì ṣáájú kí àwọn Yíbò àti Haúsá kí wọ́n tó bẹ̀rẹ̀ lọ eléyìí ló wá mú kí àwọn èèyàn ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbógun tí wọ́n wá ń bá a jà arákùnrin wá wò pé ìjà tán ń bá wọn jà yìí kí wá lóhun tóun fẹ́ ṣe èèyàn kan wá kan ló sẹ́ǹdì ẹ̀ mo wá lọ sórí péjì onítọ̀ mo wá rí i pé wọ́n ti bá a fọ ọ̀pọ̀lọpọ̀ wá lórí péjì ẹ̀
ó wá lọ òun náà wá lọ sórí AI gbà tí àwọn èèyàn ara òun bá ń bá òun jà pé Yorùbá ti ṣáájú Yorùbá ni the most populous and tí wọ́n ti yẹ pé wọ́n ní civilization kó tó di pé Yíbò àti Haúsá bẹ̀rẹ̀ ó wá lọ sórí AI pé kó kúkú lọ gọ́gù ẹ̀ kó ń wo ohun tí AI tó sọ nípa intermal civilization nígbà tó débẹ̀ ó rí wípé àwọn nǹkan tó ń bá lórí kó nágbára ó rí pé alákọ̀ọ́ ni pé special order and stability ó rí pé tó ní tá a bá ń sọ nípa ilé yìí Yorùbá ló ní ju àmọ́ ibì kan tí ó ti wá sọ̀rọ̀ tó wá tí ó tó touch heart mi ó ní tá a máa sọ nípa ability to resolve conflicts peacefully mo rí pé ibẹ̀ yẹn mú ó wá lo ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti ìjọba àpapọ̀ ó wò ó ní ṣé wọ́n rí báyìí olóyè Sunday Igboho tún lè wálé wá sòkò ó ní káwọn ńlá ní kánú ló wà ń bẹ láti oníkò kúrò ń bẹ ó ní láti pé Yorùbá wọ́n jẹ́ ẹ̀dá tó máa ń kó èèyàn mọ́ra ẹ̀rọ náà ti sọ̀rọ̀ yìí pé dídá gbígba òmìnira kì í ṣe pé kì í ṣe tipá tí í ṣe ká bára wa jà ká máa para wa torí pé a fẹ́ gba òmìnira torí pé tí YSDM tí wọ́n dúró fún ni pé láti lè check and balance wípé ẹ̀yin tẹ́ ń jà fún òmìnira yìí ọ̀nà wo lẹ́gbẹ́ gbà kí ni protocol tẹ́ fọ́lọ́ tẹ̀lé òun náà ni pé ká ṣe peaceful rally ká bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ká ṣe diplomacy ká pe àwọn èèyàn tí wọ́n nímọ̀ lágbàáyé wípé ẹ ràn wá lọ́wọ́ kì í ṣe pé ká lọ máa gbébọn torí pé ọmọ tiwa náà ń bẹ́lẹ̀ tàbí ní kó gbébọn a sì gbọ́dọ̀ tí ọmọ lọ́mọ sínú wàhálà ntí YSDM tí wọ́n dó fún ni pé a gba Yorùbá nation tiwa pẹ̀lú ìfẹ́ àti ìyọ́nú yọ̀ǹda Olódùmarè àti àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ níjọba ni kì í ṣe pé lè tí a fi jàgídíjàgan tí a fi gbà ẹ̀yin tí wọ́n sọ pé iṣẹ́ YSDM wọn à ní kẹ́ lọ gbà YSDM ò sọ wípé ìjà làwọn fẹ́ jà o àwọn fẹ́ lohun tí a mọ̀ sí ètò ẹ̀kọ́ ètò ìwé láti pé kíni o ká fi gba ilẹ̀ wa ẹ ṣe kó bàbá láì ní rí yín mú ọjọ́ solókùn torí pé mo rí pé ojú ti ń ka ibi tẹ́ ń lọ ẹ jẹ́ ká padà sórí ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn eléyìí náà tún ṣe pàtàkì torí pé ibi tá à ń lọ rèé torí pé Yorùbá ó ní tí ò bá sí owó lọ́wọ́ òun ó ní kí a mọ̀ dámọ̀ràn lẹ́yìn adẹ́kẹ́ èèyàn wa tí ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ sí ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn omi sì ń bẹ lámù o omi ń bẹ lámù ẹni tó wà ń bẹ ò tí ì tún kankan rárá kódà kò tó ra màálù bàbá fẹ́ ṣòkun sìn kò tí ì tó ra màálù odidi màálù kan níbi tí màálù tó wọ́n dé Nàìjíríà sìn kò tí ì tó rárá tọ̀ ló túmọ̀ sí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ gbogbo wa àwa ń fẹ́ kí fàìṣíà náà kí àwọn náà kí wọ́n tún sọ̀rọ̀ lẹ́gbàá yẹn kí a pè bàbá wa Sàmbáyọ̀ tó máa ń bẹ́lẹ̀ pẹ̀lú àwọn náà tún sọ̀rọ̀ wípé kí ló kù tá a tún nílò kí ni ibi tó yẹ ká tún tẹ̀ sí ọ̀nà wo ló kù tó yẹ ká tún gbà lórí ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn ẹ ṣé púpọ̀. ẹ ṣé bàbá wa ṣé kí n gbọ́ ṣé mo lè sọ̀rọ̀ àbí. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ tẹ̀síwájú sà. lẹ́ẹ̀kan sí mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ ìdè lórí gbogbo akitiyan tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ṣe nílé lóko lẹ́yìn ẹ̀mí lódò lẹ́yìn oko ní diaspora everywhere fún ìjáde àfọwọ́sí àti fún ìfilọ́lẹ̀ ẹ̀wà Ọ̀rànmíyàn wa gbogbo wa la mọ ìdí tí ó fi ṣe pàtàkì ní pé ẹ̀wà Ọ̀rànmíyàn yìí ó jẹ wá lógún ó yẹ ká ti ṣe láti bí oṣù kan tàbí nǹkan sẹ́yìn ṣùgbọ́n àwọn nǹkan tí à ń ṣe lọ́wọ́ òun ni ò tí fà á kí a fi ṣe until last week tí ọ̀sẹ̀ tó kọjá lọ tí Ọlọ́run dẹ̀ wá fún wa láǹfààní tí a fi ṣe ìfilọ́lẹ̀ pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wọ́n and fún ìlọsíwájú gbogbo àjọ ìjàngbara fún ilẹ̀ wa yìí náà ni a ti fi ṣe ìfilọ́lẹ̀ and fún ọ̀nà yìí kò yọ nìkankan sílẹ̀ àtọmọdé àtàgbà àti ọkùnrin àti obìnrin àti onílé àtàlejò àti gbogbo ẹni tó bá tó jẹ́ olólùfẹ́ ọmọ Yorùbá ni àǹfààní yìí wà fún kí la wá pè ní ẹ̀wà Ọ̀rànmíyàn tó ẹ̀wà Ọ̀rànmíyàn yìí ní pé iye tí a máa filẹ̀ fún ìlọsíwájú fún self determination wa fún ìlọsíwájú nǹkan tí a gbé lọ́wọ́ nípa afẹ́ ṣe eléyìí ni o afẹ́ ṣètò eléyìí ni o tó a lè máa jẹ́ pé nǹkan tí nǹkan á fi máa lọ síwájú ní gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbé nípasẹ̀ pé a fẹ́ náwó àbá fẹ́ ṣe àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ ohun tó jẹ́ tó ṣe kókó tó ẹgbẹ́ àtàbá wà ní diaspora àtàbá wà lamẹ́ríkà ẹ̀wà yẹn ó mean 10 so and gbogbo wa $10 a fee la máa dá tàbá wà ní Amẹ́ríkà tàbá wà ní Canada $10 Canadian
tá bá wà ní UK àbí United Kingdom ní Britain $10 náà ni, I mean £10 la máa dá. The denomination ẹ wà iye currency bí tá bá ń gbé. Tá bá wà ní Europe €10. Tá bá wà ní Italy 10 iye owó tó ń dá bẹ̀ àbí part of Europe náà ṣá, àbí tá bá wà ní maybe other part of Africa bí South Africa ní a máa ná £10 títí dórí ilẹ̀ Yorùbá ní gbogbo orílẹ̀-èdè Yorùbá náírà tá à ń ná ní Nàìjíríà £10 yìí náà la máa dá ní oṣooṣù. Àǹfààní dẹ̀ wá wà fún wa láti subscribe. So kí la fẹ́ fi owó yìí ṣe? Owó yìí kò ń ṣe owó tí a fi ń ṣe patí àbí tá a fi ń ṣe pé kínní. Owó ẹ̀tọ́ fún nǹkan tí a fẹ́ ṣe fún àwọn ìnáwó tó bá yọjú fún ìlọsíwájú nǹkan tí a gbé dání, òun ni ìdí. So àárọ̀ gbogbo wa bàtà sí fọlọ́lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣe lọ́ńṣìn ẹ̀. A dúpẹ́ fún gbogbo akitiyan tí gbogbo everybody ṣe tí wọ́n lè tún ṣe. So ìdí nìyí tá a fi wá fi ẹ̀mí ìwúre tá a fi wá fi hàn pé a dúpẹ́ lọ́wọ́ fún gbogbo ọmọ Yorùbá. Still ongoing, kò ń ṣe pé ẹ̀ẹ̀kan náà la máa ṣe. So wá yìí dẹ́kẹ̀rẹ́ ká tún fi jẹ́ kí àwọn ọmọ wa gan mọ̀, àwọn family wa, àwọn ọ̀rẹ́ wa, gbogbo wa, we have to let them know pé this is very vital. Kíbi tá a bá ti wà ní orílẹ̀ àgbáyé, tó bá ti jẹ́ ìran Yorùbá, ọmọ Yorùbá. You don't even have to belong to pé mi ò ṣe pé kí n tó báyìí bá ti fẹ́ ìlọsíwájú àti ìdádúró fún orílẹ̀-èdè Yorùbá tó dẹ̀ jẹ́ pé ìran àfẹ́ kí ìran wa parun. So gbogbo wa náà ni a ní àǹfààní ládẹ̀rọ̀ pé kí àjọgbìmọ̀ kájọ fọwọ́kù fún kíní. Ó dẹ̀ easy láti fi lè ṣe, ó rọrùn ní gbogbo ọ̀nà tá a fi gbélẹ̀ because tá a jẹ́ kí owó yẹn pọ̀. Ọ̀tá wa lẹ́nu tó wá ní àǹfààní tó jẹ́ pé ẹbí àwọn tó wà nílé ìsìn wọn ní £10 kéré ó ṣe pé kíní, but wá yẹn náà ni à ń lò fún £10 tó a lè wá ṣe ilẹ̀ bí Ọlọ́run bá ṣe fún wa lágbára. Bó ṣe bá ṣe ló kéré yẹn náà làwọn èèyàn náà fi máa láǹfààní láti fi lè wọ́n ní ẹni tere èjì tere. Òun náà ni ló ń jẹ́ kí gbogbo nǹkan tètè lọ síwájú. So kí ẹ tó wá láǹfààní bó jẹ́ $100 yẹn ni ìyá fílẹ̀ nílọ́pọ̀ lẹ́mẹ̀wàá. Bó jẹ́ pé 1,000 ni àti àwọn èèyàn tó ń ṣe pẹ̀lú oríṣiríṣi báyìí tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ nǹkan tó rọrùn tó dẹ̀ jẹ́ kí inú wa dùn pé àwa náà ní àǹfààní láti fi lè tẹ́ pé yes o àwa náà bá wọn dá sí pé gbogbo ọ̀nà tí kìíní gbogbo ẹ̀jẹ̀ ní accountability transparency everything wà pẹ̀lú àwọn director of finance wa tó yẹ pé wọ́n monitor wọ́n dẹ̀ make sure pé everything lọ bó ṣe yẹ kó lọ. So àrò wa ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wa fún gbogbo ọ̀nà tí a ti ń ṣe. Kò wá ní jẹ́ nǹkan tó máa jẹ́ ká máa jẹ́ lẹ́ẹ̀kan oṣooṣù ni. So subscription wà ká máa lè máa ṣe pé kó máa lọ automatically àbí tá a bá dẹ̀ fẹ́ sanwó ẹ̀tàn lẹ́ẹ̀kan bí a £10 yẹn a fẹ́ sanwó ẹ̀tàn ní láàrin ọdún kan ní àǹfààní náà wà. Ká bá dẹ̀ fẹ́ multiplier náà tó jẹ́ pé kíní is all possible. So but a fi jẹ́ kí ó rọ gbogbo wa lọ́rùn àti láwọn tó jẹ́ pé irú $10 yẹn wọ́n kàn ti san $120 for the whole year, which is a very important thing. And tó bá dẹ̀ ti ní other opportunity àbáǹfààní náà wọ́n lè fi kó jù bẹ́ẹ̀ lọ. So those are the reasons tí a fi gbé ìfilọ́lẹ̀ ẹwà Ọ̀rànmíyàn sílẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri lágbàáyé fún gbogbo àtìlẹ́yìn àti àfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ń ṣe fún wa. Ẹ ṣé mo dúpẹ́. Mo fi pé màá tó yield fún bàbá wa director of finance wa náà káwọn náà tún ṣàlàyé nípa àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n fẹ́ fi ní àfikún. Ẹ ṣé. Ẹ ṣeun púpọ̀. Mo rò pé bàbá wa director of finance mo rò pé bẹ ní ilé pẹ̀lú wa. Màá fẹ́ kí àwọn náà àwọn náà tí wọ́n ti bá wa sí ojú wọn àwọn náà ni àjọ máa tún jọ tún púpọ̀ ní wákàtí ọwọ́ yìí. Ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá nílé ẹ rí wípé ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ kí àjọ dá sí ẹ̀wọ̀ yìí torí pé Yorùbá ó ní tí owó ní tòun ò bá sí nílé ó ní kí ẹnikẹ́ni kó má ṣe dámọ̀ràn ní ẹ̀yìn o. Àǹfààní ẹ̀wọ̀ Ọ̀rànmíyàn yìí fún gbogbo wa pátápátá òun náà ni kì í ṣe fún tẹnìkan. Tá a bá sì dá owó yìí kì í ṣe YSDM tàbí èmi tàbí àbáròpọ̀ rẹ̀ tàbí dọ́tàbí ni wọ́n fẹ́ ná bí ṣe pé owó yìí ọ̀dọ̀ wa náà ló tún padà sí. Ṣùgbọ́n àkókò tí ó padà yóò jẹ́ àkókò tó yẹ pé yóò ní ìwúlò fún wa lọ́pọ̀lọpọ̀ ká mọ̀ pé owó yẹ ká lò ní nǹkan báyìí la sì fẹ́ lò fún tá a sì lè rí lò fún tá a fẹ́ lò fún tí ò ní ṣe wípé a tún ẹsẹ̀ máa sọ pé àìgbà bára tá à ń gbélé léyìí nítorí pé tá a bá sọ̀rọ̀ nípa ìjàngbara nílò owó lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run Elédùmarè
kò ní fi owó gbẹ̀yìn ní ọ̀rọ̀ gbogbo wa nígbà tí a bá ti nílò ẹ̀. Máa pè bàbá wa Sàmbáyọ̀ kí àwọn náà kí wọ́n bá wa dá sí ètò yìí. Ẹ káàbọ̀ bàbá wa Sàmbáyọ̀, ẹ káàbọ̀ sórí ètò. World Media, mo kí gbogbo yín o, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, mo kí yín o, alájọbí àgbè wa o, iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn onílẹ̀ wọ́n á fi yìn yín ní ọ̀nà tẹ́yìn gan ò rò sí torí iṣẹ́ ńlá ni a sì rí èrè ẹ̀. Àwọn nǹkan tó wà nínú àjọṣe nìyẹn. Nǹkan tó wà nínú àjọṣe nìyẹn, pa àjọṣe yẹn ṣe rí mi nípa ti owó tó wọlé bí bàbá ṣe sọ, we have over nearly 2 million now, 1.7 torí mi ò ní access sí direct account, but the balance tí wọ́n fún mi last wọ 1.7 million. Bẹ́ẹ̀ mo ṣe ń rí alert táwọn èèyàn forward details ẹ̀ sí mi, so meaning that owó ṣì ń wọlé. The same thing náà ni diaspora all over, ní bóyá ní gbogbo àwọn àkáǹtì wa ní through YSDN owó ń wọlé níbẹ̀ káàkiri. Àfikún kan wà tí mo fẹ́ sọ sí tí bàbá wa sọ. A dúpẹ́ lọ́wọ́ yín fún èyí tó ṣẹlẹ̀ ní Sátidé. Ṣé rí kinní yìí táyé kẹ́yìn ni táyé wò ẹ̀ lẹ ti bá wa ṣe nípa ti ẹ̀wà. Ìkejì ẹ̀ òun ni Kẹ́hìndé ẹ̀ wá ní wípé a gbúdọ̀ recruit àwọn èèyàn wa, ọ̀rẹ́ wa ni o, colleagues wa ni o, ọmọ wa ni o, ẹbí wa ni o, because I need the millions in number of people. Má bínú pé mo sọ ìbò lórí yẹn, mo fẹ́ ṣe pápápá ni. I need láti reach million subscribers. Àti nísìn ó ti ń grow, àwọn yẹn ti ń fi sí, but èmi náà gbúdọ̀ wá máa tan ìrìn rere ẹ̀ káàkiri fún gbogbo àwọn tí wọ́n gbọ́ ń pa ẹ̀, láti máa ṣàlàyé fún wọn, láti máa fi 10 sílẹ̀, méje ká rí pé wọ́n commit ara wọn, ó kéré jù ẹni 10 ẹnì kọ̀ọ̀kan. So tí ẹ̀yin bá fi 10 tí ń sílẹ̀, táyé nìyẹn, Kẹ́hìndé wá rí pé ẹ bá wa ó kéré jù ẹni 10, so that èmi náà wọ ẹni 10, gbogbo wa wọ ẹni 10, àwọn 10 yẹn náà máa wọ ẹni 10, so that tá bá ti wá ní million, ṣé mọ̀ pé tí 1 million people nílẹ̀ Yorùbá tó bá fi 10 naira sílẹ̀, that is 10 million naira, just like that. So ìdí tí nọ́mbà yẹn ṣe wà important nìyẹn. So ẹ jọ̀ọ́, bóyá ìgbà tẹ́ bá ń ṣe program nínú tàbí tẹ́ bá pè wá ní nǹkan kan, ó ṣe pàtàkì láti sọ̀rọ̀ nípa that other aspect, so that tí nọ́mbà yẹn bá ti lè grow dáadáa, gbogbo nǹkan tá a fẹ́ ṣe láti gbára wa sílẹ̀ à lè ṣe, torí a nídìí láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ outside ilẹ̀ Nàìjíríà. And kíní yóò dẹ̀bi tí wọ́n pè ní lobbying, kíní yóò dẹ̀ ń ṣe lásán. Ẹgbẹ́ tí mo wà kí a tó darapọ̀ mọ́ OAM, a ti ṣiṣẹ́ díẹ̀ lórí ẹ̀. Ẹnìkan tí mo bá sọ̀rọ̀ ó ń béèrè fún £5,000 a day fún lobbying. Obviously ẹgbẹ́ mi ò lágbára ẹ̀, but a ń ṣe underground work yẹn. But tá a bá ní kinní ńlẹ̀, a lè máa tẹ ibi tó yẹ ká tẹ̀ across the world láti rí i pé ìjọba Nàìjíríà wọ́n mọ tó ń ṣẹlẹ̀, then wọ́n mọ̀ pé àwọn náà fọwọ́ sí self-determination, torí any member of the United Nations UN kan tó gbà wọlé á ti fọwọ́ sí self-determination. Ó wà nínú constitution wa, kò sí bẹ́ẹ̀, it doesn't matter, it's condition tó ń fi gba Nàìjíríà wọlé. So gbogbo yẹn la ń láti lò bí táṣà máa ní ìdòwò sí nìyẹn.
so ẹ jọ̀ọ́ káàkiri ni o tá a bá lè reach 1 million ó kéré jù ní Nàìjíríà tá a reach 1 million ní UK 1 million l'Amẹ́ríkà that is it àti iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ní pẹrẹu mo dẹ̀ fẹ́ kí a fọkàn balẹ̀ níwọ̀n ìgbà tí ẹ bá fún mi níṣẹ́ yìí láti ṣe láti wà ní in charge public money owó Yorùbá judiciously la máa ná sí kò ń ṣe pé kìíní àwọn structure tó a dẹ̀ ní ó wà ńlẹ̀ dáadáa tó jẹ́ pé à ń wo kí ni reason tá a ṣe máa need owó yìí sometimes a ń láti lọ sọ́dọ̀ council a ní ysm ní council ìgbìmọ̀ sọ pé a ń láti sọ fún wọn pé a fẹ́ ṣe nǹkan báyìí o ṣé ká ṣe àbí ká má ṣe kò ń kàn ṣe pé àwa kan àti bàbá a sọ pé a nídìí báyìí ó yẹ lọ́nà council a ń láti gbé dọ́dọ̀ council láti kí wọ́n gbé yẹ̀wò bóyá ó tọ́ tàbí kò tọ́ so àwọn àfikún díẹ̀ tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣeun ẹ dúpẹ́ a dúpẹ́ o. ẹ ṣe gan ni ẹ ṣe àdúpẹ́ mo ń wo àwọn ìbéèrè tí àwọn èèyàn tún fi ń ṣọwọ́ sí orí àmọ́ kó tó di pé ẹ lọ àwọn èèyàn tún fẹ́ kí àkáǹtì wo ni kí àwọn ènìyàn ní kí wọ́n tún san owó sórí pé àwọn kan tún ti ń béèrè pé ibo ni ká tún sanwó sí lórí bíi náà àkáǹtì wo ni káwọn èèyàn kí wọ́n tún sanwó sí bákan ẹ̀yin tí ẹ ń wò wá iṣẹ́ ń bẹ lọ́wọ́ gbogbo wa tí a ṣe tí àwa mídíà tá a bá ti ń ṣe tiwa tí ysdm tí àwọn náà ẹ̀yin aráàlú náà tí ẹ ń wò wá ẹ̀yin náà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe tí kí sì ni tí ń tẹ́ ṣe ni wípé bí ẹ ṣe máa bá wa fowó sí àkáǹtì tí ò ní dúró torí pé Yorùbá ní èsùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ má dá òun náà ló máa ń di ibú tó máa ń di omi tó máa ń di alagbalógbó omi tí ń sàn káàkiri ẹ dákun ẹ jọ̀ọ́ èèyàn wa tí àwọn èèyàn bá wá fẹ́ kàn sí tàbí táwọn àtòrò ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ béèrè wípé ó dáa báwo la ṣe ṣe o kí ni kí wọ́n kàn sí nọ́mbà wo ni kí wọ́n pè yín sí àkáǹtì wo gangan wọ́n lè sanwó sí àbí kí wọ́n pè yín kẹ́ wá fún wọn ní àkáǹtì tí wọ́n yóò sanwó sí WhatsApp nọ́mbà yín tí wọ́n lè pè sí dà èwo ló ń lọ níbẹ̀ èwo náà lè sẹ́ni méjì síbẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń fi léde káwọn èèyàn ó rí ẹ ṣe púpọ̀. ẹ ṣeun bàbá kí n bẹ̀rẹ̀ nípa ti bọ́n ṣe lè rí àwọn èèyàn tí wọ́n ti ń contact mi láti ìgbà yẹn bóyá mo lè pè síta ń sìn bẹ̀tẹ̀ bá lè bá wa gbé sórí kìíní afẹ́fẹ́ is UK number +447 79 plus mbọ́sà yẹ kí a bá ń gbé sí 44 plus 447 9 plus 447 9 39 59 36 13 plus 447 39 59 79 no plus 4479 plus 44 79 okay. Oh yeah, plus 447 79 7939593613. Yeah, plus 447 plus 447939593613. Yes. Nọ́mbà tí ẹ bá wa pè tí ẹ fi lè bàbá wa òun náà ni a máa fi sí orí afẹ́fẹ́ báyìí. Nọ́mbà yìí òun náà ni ẹ fi pè wọ́n tẹ́ fi rí wọn ẹ fẹ́ bí wọ́n lé ọ̀rọ̀ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ni o ẹ fẹ́ kí wọ́n ó ní nǹkan pàtàkì tí ẹ fẹ́ bá wọn sọ orí nọ́mbà yìí òun náà ni ẹ pè sí lágbọ́ yóò bẹ bá sì ti ń pè àwọn náà ni wọ́n gbé ẹlòmíì kọ́ òun náà ni yóò gbé nọ́mbà yìí ó ṣe pàtàkì kí ẹ̀yin èèyàn wa nítorí tọ́nà àbẹ̀yìn ni pé kíní tá a gbé dání yìí gbogbo wa ojúṣe gbogbo wa ni ojúṣe èmi àti ojúṣe gbogbo wa ni ẹ̀tọ́ wá sí ní pẹ̀lú láti rí pé a rí wípé àwọn nǹkan tá à ń ṣe yìí a rí gbogbo apábátá òun náà la bá níbi tí ó ti ní ìtumọ̀ níbi tó lérè níbi tí gbogbo wa tí a ti jọ máa jẹ àǹfààní ẹ̀ nítorí pé ìran Yorùbá
a ò gbọ́dọ̀ ṣe lásán. Ọlọ́run tó dá wa ó dá wa ní ti dáadáa, ó dá wa ní àwòrán, ó dá wa tó ṣe é rí, ó sì mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí a nílò ẹ̀. Nọ́mbà tí ẹ pè bàbá wa Sam Bayo sí, òun náà ni ó ti wà ní ojúmọ́ ẹ mẹ́sẹ̀jì wọn, ẹ sọ orúkọ bí yín, ẹ sọ bí tẹ́ ẹ ti wá, ẹ sọ tẹ́ fẹ́ ṣe, mo sọ pé lágbọ́ Ọlọ́run ibi tó yẹ kí ẹ sanwó sí wọ́n send ẹ̀. Eléyìí ṣe pàtàkì fún gbogbo wa pátápátá torí pé tí ò bá sówó ńlẹ̀ kò sí ọ̀nà tá a fẹ́. Bẹ́ẹ̀ rí i pé nígbà tí wọ́n sọ iye tó wọlé ló jẹ́ pé ètò tá a gbé dání tó jẹ́ pé bóyá ẹ̀kan lóṣù báyìí a mọ̀ wá tí àwọn tí ẹ̀yin yóò máa mọ ipa ribiribi tẹ́ ẹ ti ṣe àti tẹ́ ẹ ti dá àti tó ti wọlé tẹ́lẹ̀ mọ̀ tí ìṣe bí èlé tí yọ jẹ́ pé àyàn abẹ́rẹ́ pé owó tá a wá dá níbo ló wà a mọ̀ wò lọ́kùn lóṣooṣù bá a ṣe ṣe wò owó yìí sì gbọ́dọ̀ máa increase lóṣooṣù ní kódà lọ́dún ní ojoojúmọ́ ló gbọ́dọ̀ ààrẹ ẹni tó lè sọ pé òkè o òun bọ́jẹ́tì 3,000 every month ààrẹ tó lè mọ bọ́jẹ́tì $50 every month. Àwọn nǹkan wọ̀nyí a ní lọ́wọ́, a ní owó ju àwọn Yíbò lọ, a ní owó ju àwọn Haúsá lọ, ṣùgbọ́n torí pé a fẹ́ gbà fúnra pé àwọn kan wà tó yẹ kí gbogbo wa tó yẹ kí wọ́n ṣe kí wọ́n jẹ́ adarí fún wa. Kò sí bá a ṣe fẹ́ ṣe, gbogbo wa ò lè jọ̀gá, gbogbo wa ò lè wà níwájú, àwọn kan náà láàní kí wọ́n léwájú. Àwọn tí wọ́n bá sì léwájú yìí wọn ò ní léwájú lọ́wọ́ òfìfo tá a bá fẹ́ kí wọ́n ṣe àṣeyege àti àṣeyọrí. Tá a bá fẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe tá a bá fẹ́ kó yọ, wọn ò ní léwájú wa lọ́wọ́ òfìfo, wọ́n gbọ́dọ̀ léwájú wa pẹ̀lú tí ó mọ jẹ́ weapon wọn tí wọn yóò fi ríṣẹ́ ṣe. Kí sì ni weapon? Kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán, òun náà ni owó tó sọ wípé kí ni o tí ò bá sí òun lé kí ẹnikẹ́ni kó má ṣe dámọ̀ràn ní ẹ̀yìn. Ilé ìṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ àṣìrògbé bàbá ìdákun ẹ dábọ̀ ẹ bá wa pè wọ́n, nọ́mbà wọn rèé lẹ́ẹ̀kan sí +44 79 39 59 3613. Bọ́n ṣe wà lórí ètò yìí tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ pè wọ́n sínsìn wọ́n fi sí sípíkà tí a sì mọ gbọ́ owó tẹ́ bá bá wọn sọ. Tó bẹ́ẹ̀ pẹ́ bá ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ bi wọ́n, ẹ̀yin lọ́wọ́ tó bá ní ìbéèrè ẹ pè nọ́mbà yìí, nọ́mbà wọn ni. Ẹ pè WhatsApp kọ̀ wọ́n tẹ́ bá ní ìbéèrè ẹ pè wọ́n sì dá yín lò, wọ́n sì gbé. A rí i pé tá a bá jọ ṣe àjọṣepọ̀, tá a bá jọ fọwọ́wọ́ ọwọ́ wa yóò mọ́. Láì nígbà wọn lákòókò torí pé wọ́n tún lọ sípàdé láìpẹ́ ó bóyá bíi 30 ṣẹ́jú ńsìn tí wọ́n tún lọ sípàdé míì. Mọ̀ pé tá a bá tún kàn jọ́ mi wọ́n ò tún wá. Máa fẹ́ kí bàbá wa Bàkáì àwọn náà nà máa fẹ́ kí wọ́n sáré béèrè wọn. Lẹ́yìn náà kí bàbá wa Moses kí wọ́n bá wa kánlẹ̀ pẹ̀lú àdúrà. Wọ́n béèrè website náà, wọ́n béèrè website. Ok, wọ́n béèrè website. Ok, wọ́n náà béèrè website náà o. Ẹ dákun ẹ fún wa ní wọ́n béèrè website náà. Ẹ jẹ́ kí n ṣàlàyé yẹn torí the other question tẹ pé bo ni kí wọ́n sanwó sí, mo fẹ́ ṣàlàyé yẹn náà, màá ṣàlàyé yẹn mọ́ ti website tí wọ́n lè lò òun ni wọ́n á lọ sí Yorùbá Self-Determination Movement lórí Google. Tí wọ́n bá ti rí wọ́n á rí YSDM á gbé jáde fún wọn kí wọ́n click on that. It's yorubaselfdetermination.org. Tí wọ́n bá ti click on that website wá jáde lẹ́gbẹ̀ẹ́ home wọ́n á click on donations. Ẹ dákun ẹ jọ̀ọ́, mo fẹ́ kí ẹ bá mi ní sùúrù, ẹ mọ̀ pé màá fẹ́ gbà yín ní àkókò díẹ̀ torí pé mo rí pé ohun tí ẹ sọ́nsìn mo fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n bá mi rí àrídá kan ní tí wọ́n ń pè ní adánilóògùn tí sọmọ òkú dẹ́gúyẹ́. Ẹ̀yin wa ẹ rí bí ẹ ń wò wá orí sáìtì ni mo wà yìí, ẹ ti máa wò báyìí orí tá a mọ̀ sí Google orí mo wà yìí, ẹ ti máa rí kedegbe báyìí orí Google mo wà yìí. Ẹ má dara yín láàmú, gbogbo ẹ̀yin tí ẹ bá gbọ́ Yorùbá ẹ rí báyìí bí mo ṣe ń tàpẹ́ ẹ máa rí pé tí máa sọ pé Yorùbá kí n tí máa ta Yorùbá lásán mo tàbí yo tí máa wá fi ṣèṣì self ẹ rí pé ojú ẹsẹ̀ ló gbé wá, òun náà ni the first number Yorùbá Self-Determination Movement, òun náà ni tí ó wà fún àkọ́kọ́ lókè, òun náà lẹ́ ń wò yìí ẹ rí pé live and direct òun ni mo ń ṣe yìí, òun náà lẹ́ẹ̀ máa rí lókè téńté tẹ́ ń wò lókè yóò máa wá lókè téńté. Ẹ dákun ẹ bá mi share program fún fáì ṣe àmà, mo rí pé wọ́n náà àwọn fẹ́ wò pé ṣé lóòótọ́ ni tára kò ní ṣe ẹ̀dọ́ tó sábì ẹ bá mi share fún wọn, mo ti rí wọn signal yẹn ó wá, ẹ bá mi share fún fáì ṣe àkáwọn náà máa rí. Tẹ́ bá ti ẹ rí pé lókè tó ń té òun ló wà wípé Yorùbá Self-Determination Movement. Ẹ bá ti lè sọ ẹ kàn sáà type Yorùbá self ní kọ́tọ́ gan o wọn kan Yorùbá SEI lásán ó sì gbé wá, òun ní number 1 lórí Google search kẹ́ ẹ lè mọ how perfect how
kí náà máa ń pè torí pé tẹ bá search kan tó wáyé pé òun ni the first number one lórí Google a jẹ́ pé Google wọ́n recognize ẹ̀ as the most searchable item tí àwọn èèyàn ń lò tẹ bá ti wá click ẹ rí logo wọn everything ló gbé wá ẹ rí ó ní Yorùbá self-determination is a collaborative body of Yoruba self-determination groups or organization to create a framework of achieving the task ahead. One of our purpose is ẹ rí pé gbé wá méjì ni ìkànnà tó wà sáré ó ní ó kó àmbẹ̀ tẹ́ka ẹ rí gbogbo ẹ̀ ló wà àmbẹ̀ tó jọ ọmọ ti ẹ bá ti lè kílìkì number one ẹ má dá òtí ẹ̀ òun ni number one lókè òun ni number one nísàlẹ̀ òun náà ni ẹ rí báyìí ẹ jọba tó wà lórí live ẹ rí pé gidigidi ẹ rí pé mo ti wọnú ẹ lọ báyìí torí pé àkókò òsì lónìí láti dá wọn dúró mọ̀ bọ́lá bọ́lọ́ níjọ́ míì àá farabalẹ̀ ìyànnà náà tí wọn yóò wà tán ayé bá ẹ rí pé bá a ṣe ń lọ yìí ó mò ń wọnú ẹ lọ ẹ rí bó ṣe ń rò báwa náà ó ṣe wọnú ẹ rèé tá a fi gbogbo níta bá níbi àwọn ìbéèrè tá a bá fẹ́ béèrè á béèrè ń bẹ̀ gbọ́dọ̀ pé yìí tí ẹ ń wà lórí YouTube ẹ dákun ẹjọ ṣé lóòótọ́ ni ṣé tí mo ń sọ ṣe ń rí ẹ bá mi tẹ yes ẹ rí pé bàbá wa Awólọ́wọ̀ òun ni ẹni tó kọ́ wá lẹ́yìn náà ni bàbá wa Bánjí Akíntóyè ẹ̀yin wa tẹ́wà ẹ bá kan bá mi tẹ yes ẹ bá mi tẹ yes ẹ bá ti ń rí ẹ bá mi tẹ yes ẹ bá mi tẹ yes ẹ rí bẹ́yẹn ẹ rí bó wọ́n ṣe ń wà yìí ẹ ṣe púpọ̀ ẹ má bá tẹ rí báyìí òun lẹ́ṣẹ̀ wọlé sínú ẹ ti tẹ bá ti wọlé ẹ ṣe lẹ́gbẹ̀ẹ́ apá ọ̀tún yín ẹ ti sọ pé donate sí ẹ ti rí ẹ ṣe púpọ̀ ẹ ti wọ́n sọ pé donate síbẹ̀ wọ́n ti kọ donate sí ẹ kàn kílìkì ẹ ní gbàm tẹ bá ti kílìkì ẹ mi bá ṣàlàyé ṣùgbọ́n àwọn bàbá wa mi ì fẹ́ dá wọn dó torí pé ibi tí wọ́n ń lọ mítì tí wọ́n fẹ́ lọ ṣe yìí ó wà very very important mọ̀ bọ́lábọ́ Ọlọ́run àátúnwá ọjọ́ mi tí ò sí mítìn tá a wá ṣàlàyé ẹ̀ yéyín yékéyéké pé tẹ bá ti wọlé báyìí lẹ́ṣẹ̀ wọlé ẹ lè ṣe lórí fóònù ó wà fún ṣọ́ọ̀kì ẹ lè ṣe lórí fóònù náà tẹ́sí mọ́ rí kédébékédébé bí mo ṣe ń rí ó náà lẹ́ṣẹ̀ mọ́ rí wò látara bíi ẹ bá ti kílìkì donate ẹ rí yóò gbé ń lọ síbi tẹ́ ti donate kí lẹ fẹ́ rí báyìí ó ní ròlù náà again yóò gbé ń lọ sí sáìtì ibi tẹ́ ti fẹ́ donate kò sí tẹ̀lé fi donate ẹ lè lo pépà yín gbogbo apátàlá ní pépà àwọn kan ní wallet àwọn kan ní a ní ìtàmọ̀ sí kí wọ́n ti ń pè àwọn oríṣiríṣi kan la ní iṣẹ́ ti rí báyìí àwọn so ẹ rí ẹ sọ pé ẹ rí contact ẹ wò ẹ ní contact us rèé ẹ contact wọn ẹ rí ẹ bá ti fi country yín sí iye tẹ́fẹ́ fi sí account number iye tẹ́fẹ́ ẹ rí ó lo orí ẹ rí credit card yín rè expiry ẹ fi sí bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe monthly tẹ́ bá fẹ́ ṣe direct debit ẹ fi sí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olówó à ń bẹ̀ á farabalẹ̀ ṣàlàyé eléyìí fún wa láì ní dá wọn dúró torí pé a rí pé wọn ò rí ọjọ́ mùsùlùkùn lónìí ọjọ́ sì ń lọ torí pé ọjọ́ ń rebi àná òun náà rebi àtiwọ̀ tí ì bá ṣe wípé program tí wọ́n ní lónìí àbá farabalẹ̀ dábàá àǹfààní ìwà bàbá Ọ̀yábáyọ̀ ó lè complete nǹkan tí wọ́n ń try láti sọ so because ó wà important náà àti wà ní ọ̀rọ̀. so òun lẹ rí bí ẹ ṣe wọlé bí ẹ ṣe òun bàbá Ọ̀yábáyọ̀ ẹ tẹ̀síwájú. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe tẹ́ bá ti wá wọlé lẹ́gbẹ̀ẹ́ home yẹn níbi tí donation wà ṣe rí donate olówà ní fa ẹ̀nẹ̀ donate yẹn wà fún tẹ̀ bá kàn fẹ́ owó lẹ̀ lẹ́ẹ̀kan tí ò dẹ̀ fẹ́ ṣèmí mọ́ bẹ́ẹ̀ níbi tí donation wà yẹn ẹ click on it ẹ rí i pé subscription á jáde nísàlẹ̀. níbi tí tó ní òun náà lẹ́ ń wò yìí ẹ ṣe sọ̀rọ̀ mo ṣe máa ń fọ́lú ẹ o níbi tí donation wà donate today subscription and donor. ṣe rí subscription yẹn la ní tí ẹ bá fẹ́ máa ṣe lóṣooṣù. tọ́ ẹ̀yin tó fẹ́ máa ṣe lóṣooṣù wọ́n ní number 2 yìí tẹ́ ń wò ló number 2 subscription yìí wọ́n lò ńlá nílò ẹ dákun ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn yẹn lọ́ máa bá wa fowó síbẹ̀ ń sìn ẹnikẹ́ni tí wọ́n bá nípa ìrànlọ́wọ́ àjọ ń ṣòro fún ara wa ni o ẹ rí ẹ wà click subscription yìí báyìí tẹ́ bá ti click ẹ̀ òun náà rí báyìí so yóò tún wá gbé ń wá pé subscribe to Yorùbá Nation Central account ẹ dákun ẹ wọ Ọ̀rànmíyàn yìí ó ṣe pàtàkì o ó yá ẹ tẹ̀síwájú sà. ṣe rí tí tẹ́ bá ti tẹ subscription yẹn á béèrè bíi few question lọ́wọ́ yín á béèrè orúkọ àti Gmail. á béèrè pé ṣé ẹ ti register àbí ẹ fẹ́ login ni tẹ́ ẹ bá ti register tẹ́ ẹ bá ti register tẹ́lẹ̀ ẹ ní ìdá ti register. àwa ní ká lọ register ẹ wò register rẹ lápò ọ̀tún yìí á ní kẹ́ lọ register ó rẹ lápò ọ̀tún yìí á ní kẹ́ lọ register. bẹ́ẹ̀ ni
níbi rẹ́gísítà yẹn nǹkan méjì ló máa béèrè lọ́wọ́ yín. ẹ jẹ́ kí n kíkì rẹ́gísítà ó béèrè nǹkan méjì náà ó béèrè password kí ló béèrè bẹ́ẹ̀ náà ó béèrè orúkọ Gmail. Email account yín ẹ fi email account yín orúkọ àwa á ní kẹ́ ẹ fi password sí. bẹ́ẹ̀ ni ó ìdí béèrè ìyẹn ni password. pé ẹ create password ẹ bá fẹ́ máa lò fún email yẹn so that next time tẹ́ bá fẹ́ wá sí website yẹn ìyẹn lẹ máa need láti fi lè wọlé. Now email address yẹn náà ó necessary because tẹ́ bá ti fi owó síbẹ̀ ni system máa dúpẹ́ lọ́wọ́ yín á dẹ̀ send email receipt sí email yín pé YSDM dúpẹ́ lọ́wọ́ yín o fún £10 tẹ́ fún wa lóṣù May, YSDM dúpẹ́ lọ́wọ́ yín o fún £10 tẹ́ fún wa lóṣù June. Every month tí owó bá ti ń wọlé ni system máa send email sí pé àwọn ti rówó yẹn is an evidence pé owó ti wọ YSDM as well as a receipt. Ìyẹn wà very important. So eléyìí náà tún lè ran oníkálukú wa lọ́wọ́ láti máa keep rẹ́kọ̀dù bá ṣe ń fowó síbẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ rí bí eléyìí yóò lè ran individual donors lọ́wọ́ láti lè máa keep rẹ́kọ̀dù owó tó ń fi kalẹ̀ lóṣooṣù. Èèyàn wẹ̀ dákun abẹ́yìn ni àfẹlẹ́dùmarè bẹ̀yìn àfi Jésù Kristu Olúwa àfi bẹ̀yìn àfànàbí Muhammad àfi bẹ̀yìn àfi bàbá wa Ọ̀rúnmìlà àfi bẹ̀yìn kíní gbogbo wa ni ẹ dákun ẹ já sùúrù gbà ẹ̀. Ẹ já gbé lárugẹ àwọn kan tí wọn ò ní fún àti wọn lè kánná tó wá wọn ń dá millions wọn fi millions sílẹ̀ nítorí pé wọn mọ̀ pé bó bá pẹ́ bó bá yá akèrègbè yóò ju ibi tí a ti fokùn sí lọ́rùn kí wá ló wá dé táwọn ọmọ Yorùbá tá à ní lè ṣe kì í ṣe patí nìkan ni wọ́n ní ká lọ kì í ṣe aṣọ ẹbí nìkan la lè rà kì í ṣe òde nìkan la lè lọ ṣùgbọ́n àwọn kan tá a lè ṣe táwa náà fi lè rí pé a jẹyàn láwùjọ tá a lè contribute sí ìjàngbara yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo gbàládùra pé Olódùmarè kò ní jẹ́ kí ogun kó kóran Yorùbá o Olódùmarè yóò ṣàánú fún wa. Àwọn tí wọ́n ń bẹ níwájú wa yìí àwọn tí wọ́n tó gbangba sùn lọ yẹ tán tó fẹ̀yìntì òun náà ni Akèrègbè wọ́n sì ti nú mílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí ṣùgbọ́n owó tẹ bá fi sọ pé ogún ọmọ Yorùbá ni bẹ́ẹ̀ ni ogún aláàrú ò kì í gbẹ Ọlọ́run Elédùmarè yóò máa wà pẹ̀lú wa. Abẹ́tùsí ní àwọn ìbéèrè kan tẹ́fẹ́ bá wa dá sí àbí tá a tún fẹ́ sọ kó tó di pé màá ní kí bàbá wa kí n tó torí bàbá wa Bákàì wọ́n náwó sókè ẹ jẹ́ n parí tí mo fẹ́ sọ yìí ẹ jọ kí wọ́n tó béèrè mo kàn fẹ́ parí ṣe rí tí wọ́n bá ti rẹ́gísítà yẹn the next thing ni system á béèrè lọ́wọ́ wọn ipe ibo kí ni ìdí tí wọ́n fi fẹ́ dáwó àwọn drop down 5 ló wà nísàlẹ̀ òun ni Ọ̀rànmíyàn 10 tó bá jẹ́ fún Ọ̀rànmíyàn 10 ni ẹ click on that so that tí system bá fún wa ní summary a mọ àwọn tó subscribe sí Ọ̀rànmíyàn 10 bó jẹ́ security ni a sọ yẹn fún wa then ibẹ̀ náà ni a wá béèrè currency tẹ́ fẹ́ máa fi dáwó ó depend lé ìlú tẹ́ bá wà kò ní gbà yín láyè tẹ́ bá fẹ́ lo currency tí ò ṣẹlẹ̀ nílùú yín tí mo tẹ́ láìsọ ni pé UK ni mo wà mi ò lè lo naira account UK account UK currency ni máa lò. ẹnìkan béèrè kan bì í bí ẹ ṣe ń béèrè lèmi náà fẹ́ mọ̀ pé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé n ta ń ṣe yìí eléyìí tá a gbé dání yìí òótọ́ àti òdodo ni mo tún ti padà sórí ẹ̀ ẹ wò ó láì ṣe wípé ẹ̀yin yẹn wá tẹ̀ ń wò wá ẹ lè lọ sórí sáìtì fún ara yín kẹ́ lọ mọ́nítò owó yín kí lẹ́ni mo sọ ẹ lè lọ sórí sáìtì fún alára yín kẹ́ ẹ lọ mọ́nítò owó tó wọlé eléyìí ló jẹ́ kí mo fẹ́ mọ̀ pé torí pé ẹ̀yin èèyàn ẹ fẹ́ràn ká ẹ rí nǹkan àdídájú kẹ́ ẹ sì ṣe é ṣẹ́rí tí ẹ bá lọ sórí sáìtì yìí ibì kan wà tó ń pè ní donors ẹ rí onáàlẹ́ tó ti ń wò mo tún ti ta padà síbẹ̀ ẹ rí wọ́n ń pè ní donors ẹ̀yẹn sáà kílíkì bẹ̀ tẹ́ ẹ bá ti kílíkì donors yìí ìwọ tó bá fowó síbẹ̀ ó rí orúkọ rẹ gbé gbàgàdàgbàgàdà báyìí lórí ṣe mọ̀ pé èsì mi ò lo password wọlé káwa ní kó bí apẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ rẹ́gísítà tó bá ti wá lọ fún alára ẹ ló mọ̀ rí ṣé o ti rí báyìí ló mọ̀ rí ìwé nìkan wò rí olú ẹni pé ó sọ̀tì ẹ ní o ẹnìkan àná pé ní àbí
olúwàbí ẹni bó ṣe ń sọ tiẹ̀ àwọn tó fi $100 $5 $20 ṣe ti rí báyìí bẹ́ẹ̀ ni ó ṣe máa gbé wá ẹni pé kí ni yóò ti pọ̀ ẹ rí báyìí ẹ rí àwọn ẹ̀yin tẹ́ ẹ dá àwọn tó fowó sílẹ̀ ń sì tabaka bóyá sìn ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá mọ́kànlá òun náà lẹ́ ń wò yìí fún ara yín náà lẹ́ ń wò yìí so látàrí ìdí èyí kì í ṣe ohun tó pamọ́ ṣe rí àwọn tí wọ́n ń bẹ ní YSDM lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó jẹ́ wípé kódà kí ẹ mọ̀ pé wọ́n jẹ́ pé ẹ wá sọ iye tó wọlé ẹ̀yin jẹ́ fara yín ẹ lè mọ iye tó wọlé fún alára yín ẹ lè ṣe kí ni o ẹ lè mọ iye tó wọlé fún alára yín ẹ rí i pé bí mo ṣe wọlé mi ni ẹ rí i pé mò ń wọ ẹ rí i pé àwọn kan pé Prince Anthony ẹ rí i pé ohun tó kálukú san ó sì ń bá wọn kọ síbẹ̀ iye tó kálukú ṣe rí ẹ wo òkè monthly ẹ wọ̀rọ̀ mi yàn ẹ ṣe gan olú ọ̀rẹ́ pé aṣọ tiẹ̀ wà níwọ̀n orúkọ yìí ò nílé tán ṣùgbọ́n ẹni tó sanwó gẹ́gẹ́ tó pé òun lòún jẹ́ orúkọ yìí ẹ rí báyìí àwọn ìtàn bá wa fi ẹ wọ̀rọ̀ mi ẹ dẹ̀ rí pé bó ṣe wà ẹ bá wọn eléyìí ẹ rí ẹnìkan jẹ́ Prince wọ́n ní Yorùbá Central Account Fund lòún san fún ṣẹ́rí ní Central ṣẹ́rí àwọn tó wà ní gbìmọ̀ sìn yìí iye owó tẹ́ ẹ bá san fún Ọ̀rànmíyàn ẹ mọ̀ rí tẹ́ bá wo ẹnì kejì ó ní monthly Ọ̀rànmíyàn tẹ́ bá wo ẹnì kẹta ó ní Yorùbá Central Account òun san fún Central àwọn owó yìí náà ni a máa fi ṣe àwọn iṣẹ́ tó bá yẹ ká máa ṣe lábẹ́lẹ̀ ṣe ti understand torí pé ibì kan tẹ́ kálukú fowó sí àwọn àmọ́ ìyàwó tó pé wọ́n ní department kọ̀ọ̀kan tẹ́ bá wò bí àwọn èèyàn ṣe sanwó lọ ẹwẹ́ ní náà the same thing ẹwọ́rú àbí báyìí àbí yìí ó sanwó sí monthly Ọ̀rànmíyàn 10 tẹ́ bá wo ṣé Anthony ní kí n pè ó náà sanwó sí monthly Ọ̀rànmíyàn ẹnìkan tẹ̀ try $100 ló bá wa donate lẹ́ẹ̀kan náà a kì í yẹn ṣe púpọ̀ tẹ́ bá wo ẹnìkejì náà ó ní Central Account Fund ó donate $50 bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ máa rí orúkọ yín ẹ wò bẹ́ẹ̀ lórúkọ yín ó ṣe ẹ rí pé sìn ìṣe bí wá pé wọ́n ti pa àwa la wọ bẹ̀ láàrí àbí ṣé mo parọ́ èèyàn wa tẹ̀ ń wò mí ẹ jẹ́ kí n mọ̀ I have registered thank you so much Mr. Wale Akinju ni you have registered thank you so much ẹ ṣé gan ni ó ní okay donors mine okay yes I have ẹ ti lórúkọ yín àbí ó ní I saw all my donation thank you ṣe ti ní báyìí you saw all your donation thank you so ẹ̀yin náà Mr. Wale ẹ tún bá wa sọ fún àwọn èèyàn yín tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ọ̀rẹ́ yín níbi iṣẹ́ tí wọ́n jẹ́ Yorùbá wípé kìíní lóòótọ́ ó mọ̀ owó ẹ̀rí mẹ́sẹ̀gì ó wà ó ní yes ó ní yes I have done okay wọ́n ní I have monitored I saw all my donation too can you imagine wọ́n ní I saw all my donation too eléyìí ò nílò kó bí apẹ́ nìkan ìtòrí pé ẹ̀rí iye owó tẹ́ ẹ san ẹ̀rí iye owó tẹ́ ẹ dá láwọn ẹ wá jẹ́ ká wá bìlífù nù wá SDM 100% báyìí pé wọ́n gbé iṣẹ́ tó dá lọ́wọ́ bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ gbìyànjú láti sọ̀pọ́ọ̀tì wọn ẹ dákun ẹ jọ̀ọ́ bá wa wálé tí ẹ̀yin náà kọ́mẹ́ǹtì ẹ bá wa wá àwọn èèyàn 10 lọ́dọ̀ yín ẹ bá wa wá tẹ́ bá ṣe wa náà òun náà ní fáṣàmà wọ́n ní ẹ̀bùn fún yín o wọ́n yẹ pé bàtà bá fẹ́ ṣe ìjíde pé ìjíde ìfàmì ìfimúre hàn ó ní ẹ̀bùn o tí ìdẹ́sẹ̀mù kékeré o ó ṣe kẹ́ jẹ mọ́tò àwọn ọmọ abẹ́ tí mo ń sọ́ọ́ sí ayé o so wọ́n ní yes wọ́n náà wá ṣe wọ́n ní okay ṣàì ṣe púpọ̀ so ìdí nìyí ẹ jẹ́ ká padà ṣe ti ní báyìí pé láìsí bẹ́ẹ̀ ni òun kálukú yóò ṣe máa rí ohun tí a bá fi kalẹ̀ láìsí bóyá pé kẹ́nikẹ́ni bá mọ́nítò ẹ̀ fún ara wa ẹ ṣe pọ̀ mo kàn yẹ káwọn èèyàn kí wọ́n sáré rí yẹn wò pé òótọ́ la gbé dání òótọ́ ló sì ń bẹ ní YSDM ẹ ṣe gan ni. sọba wa Sambayo tẹ̀síwájú sá. mo ti ṣàlàyé sàn so tí okay after that ó ní I get receipt every month from YSDM thank you so much Ibiyimi Kahige ó ní I get receipt every month àwọn kan wọ̀nyí ó yẹ kí n máa project káwọn èèyàn máa rí life mi ó ní I get receipt every month my project ẹ̀ ń sìn káwọn èèyàn ó rí ẹ̀rí ó ní I get òní ẹ̀ bá ó ní I get receipt ẹ̀rí báyìí ó ní I get receipt every month of my donation thank you so much eléyìí ló jẹ́ kí ẹ lè máa keep donation yín ẹ ṣe gan ni ẹ rí wípé lóòótọ́ ohun tá a gbé dání ohun tó jẹ́ òótọ́ ni ẹ dákun ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa ṣe ètò yìí ò tí ì rìn tó ètò yìí ò rìn rárá ẹ bá wa ṣe láì ní ẹ bá wa ṣe ẹjọ́ tó ní tọ́lọ́ torí pé kíní yìí ẹ̀tọ́ èmi àti gbogbo wa òun náà ni ẹ ṣe púpọ̀. ẹ jọ̀ọ́ bàbá wa kí n tó mẹ́nu dúró tó bá wá jẹ́ náírà ni èèyàn sì lè sanwó through YSDM
in naira, but ó wà very temperamental. So ìgbà míì á wọlé, ìgbà míì kò ní wọlé. A wá ní another account, naira account, tí ní báǹkì UBA. Orúkọ ẹ̀ ní homeland. Ẹ wá Oranmiyan homeland ní. Ẹ wá Oranmiyan bẹ́ẹ̀ ni homeland. Bẹ́ẹ̀ orúkọ tó máa ó lè wá gbé Oranmiyan multipurpose jáde fún yín, the same thing náà ní UBA. The same thing náà ni. UBA account ni account number yẹn nìyí 102 706 9407. I repeat, 102 706 9407. UBA account ni. Because àwọn báńkì Nàìjíríà wọ́n ṣe tó dáa sọ pé tórúkọ ò bá ti papọ̀ mọ́ account number kò ní gbà kẹ́ tẹ̀síwájú. Orúkọ tó máa gbé jáde á sọ fún yín pé Oranmiyan multipurpose ló máa gbé jáde fún yín. So tẹ́ bá ti rí bẹ́ẹ̀ náà ni the same thing náà ni ẹ lè sanwó sí yẹn torí náírà account yẹn kò kì í gbà mí à wọlé through website, gbà mí kò ní wọlé. But outside Nigeria, bẹ́ẹ̀ wà ní Benin ni o, bẹ́ẹ̀ wà ní Libya ni o, anywhere tẹ́ bá wà ẹ sì lè lo YSDM account yẹn láti fi sanwó. So mo dá dúró náà bàbá. Ó dá iṣẹ́ gan ni mo rí inú mi ń dùn pẹ̀lú comment tí mo rí ń bì. The Dennis ó ní we don't mind too, and then mọ́mí wa Olúrẹ̀mí Kílàńkó wọ́n kàn ti ẹ̀kọ́ kún wọ́n ní I got my receipt as well and I always received a thank you letter from my donation as well. Thank you so much ma. Ẹ ṣé púpọ̀. Ẹ rí àwọn mẹ́sẹ̀gì tí ẹ rí pé lóòótọ́ ẹ rí mẹ́sẹ̀gì wọn náà ló wọlé mo ti project ẹ̀. Kò sí bí a ṣe ń ṣe nǹkan wọ̀nyí tí inú kálukú wa ò ní máa dùn nígbà tí a bá ń rí n tá à ń ṣe tó yẹ pé lóòótọ́ Yorùbá náà wọn tó bá gbóòótọ́ dání wọn nílò àti hide. Ibi tẹ́ ń kówó lọ táwọn kan lọ hide tán kó bá fáwọn ọmọ yín ẹ padà ẹ dákun ẹjọ ẹ padà ibi tẹ́ ti ẹ kówó lọ bẹ̀ wọ́n wà lọ fowó yín rà bán wọ́n ní àwọn ọmọ tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n ò kúrò wọ́n wà sọ pé kẹ́ mọ́ nsọ kẹ́ lọ máa jákì secretariat àgbà state nation la fẹ́ gbà a sì gbọ́dọ̀ mọ bá àwọn Yorùbá ara wa jà ṣẹlẹ̀ àwọn gómìnà tán mẹ́bẹ̀ báyìí àfúnsọ ni wọ́n ẹ jẹ́ kí wọ́n máa bá wa sọ ńgbà tá a bá dé àgbà nǹkan wa ṣùgbọ́n láti lè rí gbà kó lè ní big celebration a gbọ́dọ̀ gbìyànjú àti fowó central account ẹ dákun ẹjọ account yẹn náà ni máa pín ní sí tí àkàràmàgbò tán ti bá wa ṣe máa pín ní síwájú wa náà tá a lè mọ rí ẹ dákun ẹjọ àwọn nǹkan wọ̀nyí olùlànṣẹ́ rí ibi tó bá ti lóòótọ́ Yorùbá wọ́n á ní ibi tí wọ́n bá ti gbóòótọ́ dání wọ́n á ní wọn kì í rí owó ń bẹ̀ ẹ má jẹ́ kí lè kó níbẹ̀ ẹ jẹ́ ká rí ẹ dákun ẹjọ ẹ jẹ́ ká rí ẹ̀yẹn wa ẹ bá wa pọ́ǹpù owó sínú àkáǹtì mọ̀bọ̀lágbọ́rọ̀ lọ́gbọ̀gbọ̀ pátá òun náà ni a sì jọ jẹ èrè ẹ̀yin àwọn àtàwà lórí Facebook náà ẹ ṣe púpọ̀ o àrí mẹ́sẹ̀gì tí náà o àní yára wa Ọlọ́run yóò ṣe a sì mọ̀ pé lábọ́ Ọlọ́run láìpẹ́ wọ́n gan pé kí wọ́n wá sàkáǹtì ẹ̀yin gẹ́gẹ́ ẹ ti lè lọ́wọ́ àkáǹtì fún alára yín bówó ṣe ń wọ bẹ̀ ẹ sì rí iye tó wọlé wọn kì í wọn èèyàn sàlẹ̀ parọ́ ẹ̀ ọkàlùkù ló ti lórúkọ ẹ̀ ẹ̀dẹ̀ rírì sì ti gbà fún alára yín eléyìí ó náà ni pé àpẹẹrẹ wípé ní tí wọ́n gbé dání yìí ohun tó tọ́ àti tó yẹ ni bàbá Bàkáì ó yẹ sáré bá wa béèrè yín kí n tó yọ̀dá àwọn àlejò wa káàtà àtúgbẹ́ wa lọ́jọ́ mi làgbọ́ Ọlọ́run ó yẹ sáré béèrè yín sà. Adúpẹ́ lọ́dọ̀ Elédùà tó fún wa ní oore ọ̀fẹ́ a kí àwọn àlejò wa a sì kí àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n ń ṣe atọ́kùn ètò yìí. Àkíyèsí tí èmi fẹ́ pè wá sí ni pé wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn lọ òde ìbànújẹ́. Wọ́n sì ní tí wọ́n ní ọmọdé kò ní fi oyin sẹ́nu kó káwọ́ lórí bẹ́ẹ̀ sì ni àwọn àgbàlagbà wọn ò ní fi ọ̀sẹ̀ bẹ̀ kún kígbe májèlé. Wọ́n ní ìdùnnú báyìí náà là máa rí nílé aláyọ̀ ohun ẹkún kò ní ṣẹlẹ̀ sí ìdílé ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n ní fún gbàdá nílé gbà fún gbàdá olóko so òun ní mú ìrẹ́pọ̀ wá. Now a ó rí i pé ọ̀rọ̀ à ń dá owó nílẹ̀ wípé a fẹ́ gba òmìnira fún ìran Yorùbá
àkíyèsí tí mo fẹ́ pè wá sí ni pé ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ olódodo ní mi ò fẹ́ ká ní pé kí dàbí olórí ẹlẹ́sìn kan tó sọ wípé ẹni tó bá béèrè bí òun ti ṣe ń ná owó mo rí pé olórí ẹlẹ́sìn yẹn ó ń ṣépè fún kọ̀ǹtráktọ̀ yẹn pé ọ̀nà tí ń jẹ ọ̀nà tí mu ó máa dí nítorí pé ohun tá à ń pè ní accountability kódà gan elédùà ó fọwọ́ sí ó fi kíní pé ó jìyàn ní òǹtẹ̀ yìí pé kíni bí ẹ̀ ń bá ti ń ṣe business transaction láàrin ara yín kẹ́ ẹ wà plain kẹ́ ẹ wà transparency. Now á wo àwọn ọmọ Yorùbá wípé níbo làwọn ń dáwó sí kí ni àwọn fi owó ṣe ó ti yé ẹ̀yin àgbàlagbà. Now báwo la ti ṣe lè máa rí owó? Ìmọ̀ràn tí èmi fẹ́ gbà yín ni pé ẹ̀yin tẹ́ ẹ wà ní ipò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní láti dìde. Dídè tẹ́ ẹ máa dìde ni pé gbogbo all West Africa tí gbogbo ọmọ Yorùbá wà báwo lẹ ti ṣe fẹ́ reach gbogbo àwọn Yorùbá community leader tí ń bẹ ńbẹ̀ torí pé ẹ ní láti gbé mẹ́sẹ̀gì yìí lọ sọ́dọ̀ wọn yìí pé Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí o kò sẹ́ni tí ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá àmọ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà wọ́n sì ní pé owó ní pé tó wọ́n bá sílé kéèyàn mọ́ mú mọ̀ràn kankan wá gbogbo àwọn ibi tá a ní gbogbo àwọn. bàbá ẹ má bínú Abakai ẹ má bínú Faisha ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi mo ti sẹ́ndì ẹ̀ sí ṣe ti gbọ́ torí kìí ṣe mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ lọ́ mọ̀ sọ yẹn tẹ́ bá délé ńlá ẹ wo mẹ́sẹ̀gì ọ̀hún mo ti forward ẹ̀ sí látòrí website látòrí program tá à ń ṣe yìí ni ẹni yìí ti gbà wá nímọ̀ràn ìmọ̀ràn tí wọ́n sì gbà wá ìmọ̀ràn tó dáa ni mo kí bàbá wa tí wọ́n gbà wá nímọ̀ràn ní dárúkọ yín torí pé n tẹ́ ẹ sọ yìí ó wà confidential mi ò ní dárúkọ yín ẹ̀yin náà tẹ́ ẹ sọ ẹ ti mọ̀ra yín ìmọ̀ràn tó dáa ni wọ́n gbà wá ẹ ṣe púpọ̀ Ọlọ́run Lédùmarè yóò jẹ́ kárí ẹ tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ni pé ẹ ní láti dìde ìdíje tẹ́ máa dìde ni pé gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan lẹ́ni láti lọ síbẹ̀ láti lọ rí gbogbo àwọn ọmọ Yorùbá tí ń bẹ ńbẹ̀ pé nǹkan báyìí tá a gbé dání nìyẹn gbogbo French country yẹn tá a ní àwọn ọmọ Yorùbá sí Benin ní Niger ní Burkina ní Mali ní àti bẹ́ẹ̀ lọ àti Europe náà so kò sí pé bóyá ẹ máa jókòó sí UK wípé kànáà á máa sọ̀rọ̀ lórí Zoom kì í ṣe ọ̀rọ̀ Zoom ẹni láti yọjú sí gbogbo àwọn Yorùbá community leader tí máa ń bẹ ní country kọ̀ọ̀kan tó lẹ́yìn á máa tébù wípé nǹkan báyìí la fẹ́ ṣe tó fi jẹ́ pé oníkálukú wa á lè mọ̀ ní pàtàkì yìí pé kí ni ìran wa o àti rédíò a fẹ́ gba òmìnira fún ìran Yorùbá so àkíyèsí tèmi fẹ́ pè yín sí nìyẹn so pé ẹni láti dìde tẹ máa reach gbogbo all over the world tó fi jẹ́ pé kí ni gẹ́gẹ́ bí kí ló kọ rẹ̀ Yorùbá Central Office Mr. Òkèbíọ̀run gbogbo country ni mo lọ tó bá ti gbọ́ pé wọ́n fìyà jẹ ìran ọmọ Yorùbá ẹ wúru ṣé táwọn gbé dání so mo fẹ́ kí ẹ̀yin náà kẹ́ learn from him so tẹ ẹ̀yin náà kẹ́ ẹ̀yin náà wá dìde pẹ̀tọ̀ iṣẹ́ báyìí táwọn náà gbé dání bá a ṣe fẹ́ máa ṣe nì so Ọlọ́run ọba láàánú á túbọ̀ jogún ọgbọ́n àti ìmọ̀ òye tí ẹ fi máa tú kọ ètò yìí mo dúró báyìí náà. ẹ ṣeun fún ìbéèrè yín àdúpẹ́ àwọn náà ti gbọ́ mo dàgbà pé lágbọ́ Ọlọ́run wọn ò mọ lò ẹ̀yin náà mo fẹ́ bẹ̀ ẹ̀yin náà mo fẹ́ torí gbogbo apáta iṣẹ́ gbogbo wa ni ẹ̀yin náà tẹ́ wà ní France ìjọ lẹ fẹ́ pè wá fún Yorùbá community in France ẹ pè wá á wà àjọkọ̀ wọ̀rí wa náà ni akàtẹ̀ máa rá àwọn àtúnlówó jẹ̀gbà lọ́wọ́ yín ìgbà wo ni ká wá wọ́n wà bí wọ́n ń gbọ́ Faisha máa wà mí tẹ́ bá sọ pé bàbá yàrá fẹ́ lé ẹ pé ìpàdé pé Yorùbá community in France o a fẹ́ kí wọ́n wá bá wa sọ̀rọ̀ wọn ò wà gbogbo apáta lájọ níṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe àwọn iná tí mo wà ń bì náà Yorùbá community in Dubai a fẹ́ kí wọ́n wá bá wa sọ̀rọ̀ wọn ò wà bá wa sọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe náà wá lọ́wọ́ ẹ̀yin náà iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ lọ ṣe ni o ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ àwọn torí pé ẹ̀yin lẹ mọ̀ wọ́n ẹ̀yin lẹ ń bá wọn gbé ẹ̀yin lẹ súnmọ́ wọn tí wọ́n ní kí ẹ bá ti sọ fún wọn kí wọ́n sì wà mo dẹ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ mo torí mo trust yín ẹ ṣe púpọ̀ ẹ máa kó tó di pé máa yọ̀ǹda wọn a fẹ́ kí bàbá wa Moses náà kí àwọn náà kí wọ́n bá wa fi ẹnu kan kí àwọn èèyàn kí wọ́n sì bá wa kí wọ́n tún gbà wọ àwọn èèyàn ní ọ̀rọ̀ yanjú wípé kíní iṣẹ́ kíní wa ni a gbọ́dọ̀ jọ máa pọn owó síbẹ̀ ni bàbá wa Moses ọ̀rọ̀ náà ó kan ẹ̀yin náà ẹ ṣe púpọ̀ torí pọ̀rọ̀ ìkàn yín ẹ ṣe gan ni. ẹ ṣe wọn lóòtú bàbá Omoboriowo ẹ ṣe mo dúpẹ́ mi mọ̀ pé ẹ máa pè mí but thank you for the gesture. mo kí gbogbo àwọn tí a wà lórí ìkànnì mo kí gbogbo àwọn tó ṣíwájú wa thank you very much bàbá vice chairman
mo dúpẹ́ lọ́wọ́ director Sambayo fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè, àwọn bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo àwọn àgbààgbà pátápátá nínú ìjàngbara yìí. Mo kí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjìrè ní gbogbo ibi tá a wà ní gbogbo àgbáláyé. Pàápàá jùlọ fún ànáwó sí yín ní ìjẹjọ àti lójoojúmọ́. Mo sì gbàgbọ́ pé àbùjí ń tómi olókun, àbùjí ń tómi ọ̀sà. Gbogbo bí tẹ́ ti mú pápátá òrìṣà òfìyà bá wa fi púpọ̀ rọ́pò fún yín. Ẹ ṣé gan pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ̀ ní jẹ́ kó tán, ẹ̀ ní jẹ́ kó dúró síbẹ̀. Wọ́n ní àtòkèrè, ẹ má bínú pé mo ń pa lówe, àtòkèrè lójú jílé tí mẹ́kùn sùn. Ó pé ajẹ́ka tó mẹ́kùn ìsùn ṣùgbọ́n àti mùsùn náà, so kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ní ìmọ̀ kí ló ṣe fífẹ́ mi ọ̀. Ṣé gbọ́ mi kà? Kí Olúwa kó ràn wá lọ́wọ́, kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Èdùmàrè. Ọpẹ́ mi ní pàtàkì wá lọ sí ọ̀dọ̀ yorubaNationnow Media àti gbogbo ẹ̀yin sọ̀rọ̀ apápátá. Bí kò bá ṣe Ọlọ́run, bí kò ṣe ẹ̀yin, níbo ni ọmọ Yorùbá ìbá fojú sí? Mo gbàgbọ́ pé ìjẹjọ ọjọ́ pàtàkì fún ìrántí ni ó máa jẹ́ nínú ìtàn ìran wa. Lágbára Ọlọ́run, mo sì dúpẹ́ pé ẹ̀yin ni òòṣà òkè yàn fún àṣeyọrí ètò náà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o. A mọ̀ dúpẹ́ títí ni fún ìfọwọ́sowọ́pọ̀ yín àti àtìlẹ́yìn yín. Ojú òní tí ẹ̀yin náà gbogbo àdáwọlé pápátá ayọ̀ sí dáadáa. Thank you so much Dr. Zabi, gbogbo ẹ̀yin tá a pè, bàbá Omoboriowo lọ́lọ́kan ọjọ́ kan, bàbá Koiki, àwọn màmá wa lọ́lọ́kan ọjọ́ kan. Àbí fàìsítà méje tí n bá ní kí n máa dárúkọ máa ṣe àwọn òkú tí ò yẹ kí n ṣe. Bẹ́ẹ̀ni gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o, lọ́wọ́ Lady K, lọ́wọ́ Sóyẹ Kórí bẹ́ẹ̀, lọ́wọ́ Yorùbáwùyí, lọ́wọ́ Koiki, lọ́wọ́ Àṣà àti Ìṣe, lọ́wọ́ Yorùbá TV ìbílẹ̀, lọ́wọ́ Ìmọ́lẹ̀ TV, ìwé pápátá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. Ẹ ṣé púpọ̀. Bàbá dẹ̀ ní ká dúpẹ́ lọ́wọ́ yín náà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ tẹ́ ṣe, pé ẹ ṣeun, ẹ kú àdúró tí ẹ kú ọmọ ọkọ. Thank you so much sir. Tọ́ ẹ̀yin yẹn wá, ẹ ṣé gan ni, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin yẹn wá tí ẹ̀ ń wò wá, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ rí i pé gbogbo tó yẹ kí wọ́n ṣe fún wa ni wọ́n ti ṣe fún wa. Wọ́n ti tọrọ, wọ́n ti bẹ̀bẹ̀ wípé kíní yìí, kíní gbogbo wa ni, ẹ̀tọ́ èmi àti yín sì ni, ó yẹ kí a jọ ṣe, kíní ó yẹ ká jọ ṣe. Ẹ rí i pé àwọn tá a yàn síbẹ̀ yìí náà, àwọn náà ní ẹbí, wọ́n ní ará, bí bàbá wa Ìbíyínká bí wọ́n ṣe sọ. Ẹ rí i pé gbogbo apáwátá iṣẹ́ ìlú òun náà ni wọ́n ń ṣe, tí ìdẹ̀sí bóyá pé wọ́n ń gba sálárì àbóníye tí à ń fún gbogbo apáta náà. Iṣẹ́ ìlú òun náà ni gbogbo wa ń ṣe. Elédùmarè kò sì ní jẹ́ kí a ṣe lásán lágbọ́ Ọlọ́run. Nígbà pé àkáǹtì yìí a ti fi eléyìí tó jẹ́ òdodo àti fi hàn wá, eléyìí tó ṣe pàtàkì fún wa láti pé ká lọ máa bá wọn fi owó sí wọn. Lágbọ́ Ọlọ́run tí a bá tún pè wọ́n níjọ́ míì, wọn ó tún wá àtún ṣàlàyé àkáǹtì fún wa. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ pé ó ní I have just paid my own now. Thank you so much. Èso tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfẹ́ kó dá ẹ lọ episode ẹ wo subscription gẹ́gẹ́gẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ máa lọ. Ẹ dákun ẹjọ́ ibẹ̀ ibi tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ ni pé ẹ lọ subscribe sí bẹ́ẹ̀. Lágbọ́ Ọlọ́run ẹ sì máa rí notification ní every month. Ẹ yẹ bí mọ́mí wa Olúrẹ̀mí bí wọ́n ṣe sọ wípé ní every month òun náà ni àwọn máa rí message pé thank you, yẹn ni pé a mọ̀ lóore, a tún kí yín wípé ẹ ṣe púpọ̀. Àjọra wa lójú ní YSM pé ṣe bẹ́ẹ̀ tọ́ yín ni ẹ ṣáà gbọ́dọ̀ fún wa. A gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sì wà ń bẹ̀ yìí, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, tí wọ́n yà pé lóòótọ́ a gbọ́dọ̀ gbìyànjú kí nǹkan rere kó ṣẹlẹ̀ lásìkò tiwọn ni. Mo bẹ̀ lágbọ́ Ọlọ́run lásìkò tèmi àti yín, ohun rere yóò máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Lágbọ́ Ọlọ́run ọba ilẹ̀ Yorùbá yóò sì wá sí ìmúṣẹ. Bàbá Akíntóyè náà, àwọn náà ní kí á kí gbogbo ọmọ Yorùbá ní ká kí yín wípé ẹ ṣé, ẹ kú ìfọmọnìyàn ṣe. A kí àwọn àlejò wa, bóyá kí wọn ó tó lọ, máa fẹ́ kí chairman kí wọ́n kà bá wa gba àwọn èèyàn wa ní ọ̀rọ̀ ìyànjú, kí wọ́n sì bá wa fi ohun ìdágbére, wọ́n sì bá wa fi sílẹ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé, mo dúpẹ́ tọkàn wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. A lè ṣe láláì má dúpẹ́. Wọ́n ní tí a ṣe lóore tí ò dúpẹ́ nígbà tí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ. A tó ṣe bí èrè. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ní gbogbo ọ̀nà tí
ẹ ti fi dúró tì wá kí ẹ dúró tira wa kí a dúró ti ìran wa because gbogbo kan tá à ń ṣe yìí tó ń ṣe nítorí tiwa báyìí torí àwọn ọmọ wa ìran tó ń bọ̀ lẹ́yìn yìí ní pé gbogbo nǹkan tí ojú tiwa ń rí tójú àwọn bàbá wa ti kọ́kọ́ rí síwájú kí ká ṣe ní àṣekún ní àṣekágbá tọ́lọ́ dẹ̀ gbà fún wa ṣe wípé kí a lè bá ní ìdádúró láyé tiwa tó gbogbo àǹfààní tó tọ́ sí wa a lè máa gbé wa ṣe lọ. Àmọ́ gbogbo àná la mọ̀ pé ìgbéyàwó gan láàrin ọkọ tìyàwó bí ò bá ṣe kékeré kò ṣe forever tí ò bá ti san kankan oníkálùkù á lọ náà ní ilé ayé náà láti rí pásítọ̀ tó wà tìyàwó ẹ̀ tọ́jọ́ kọra wọn lẹ̀ láti rí ìmáàmù lárí gbogbo ẹ̀ lóríṣiríṣi tí ò bá ti gbé ojú kò ìgbéyàwó yẹn kò tipátipá tó wá tó dẹ̀ tó yẹ kí fraud gangan ló fi bẹ̀rẹ̀ láti ilẹ̀ ẹ má bínú pé mo tún padà lọ síbẹ̀ ìdí nìyí tí gbogbo wa fi wà ń bí ẹgbẹ́ ysm tàdé sọ yìí kò ń ṣe pé ìgbìmọ̀ àjọ ysm tá à ń sọ yìí kò ń ṣe ẹgbẹ́ kan ló wà níbẹ̀ kò ń ṣe 10 kò ń ṣe 20 kò ń ṣe 100 kò ń ṣe 200 lóríṣiríṣi káàkiri àgbáyé lájọ kó wọ́n papọ̀ pé tí gbogbo wa tọ̀ sójú kan kó lè bá tètè bó and mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa even under this new ysm structure and everything tá a ṣe tí a dẹ̀ fi lọ́lẹ̀ náà mo dúpẹ́ pàtàkì jùlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn different directors wa ta ní àti àwọn tí wọ́n wá papọ̀ tájọ ń ṣe gbogbo ìgbìmọ̀ tó ti iṣẹ́ ìlú ni kò ṣeé dá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ náà ọlọ́run ló ń fún wa ṣe ọlọ́run ló ń fún wa ṣe òun ṣe káwa náà mọ̀ ṣe ṣùgbọ́n èèyàn kò kì í dé jẹ́ pé àwádé gbogbo wa náà làjọ ń ṣe papọ̀ tó a dúró gbogbo wa kò ní sú wa kò ní rẹ̀ wá títí máa wọ́n wa náà àwọn yorùbá youth group wa ní diaspora àti ní homeland mayor àwa ológun lúwa gbogbo wa káàkiri gbogbo iṣẹ́ akitiyan tí gbogbo wa ń ṣe àtàwọn bàbá tó wà àwọn èèyàn wa tó wà nílé náà tó ń gbé àwọn ìgbésẹ̀ ńláńlá a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Yoruba World Media, the press, the journalists, everybody ní lọ́lọ́kan ìjọ̀kan a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o a dúpẹ́ o ojú òní ti gbogbo wa o ojú òní ti ràn wa o nǹkan tá a gbé kalẹ̀ yìí kà ṣe yé ní ọlọ́run dẹ̀ máa gbà fún wa mo dúpẹ́ can't thank you now on behalf of baba we say thank you so much and ilé òní jẹ́ àṣelọ máa padà wá ẹ máa rí wa àwa lámàbá òyìn lámàrí so àwa lámàwá ire lágbára ọlọ́run dúpẹ́ o. tó ẹ ṣeun gan-an yẹn wá tí ẹ ń wò wá